Wabi, Eduna, Baba Adebanjo, kí lẹ̀ ń wá kiri, kí ló sọnù lọ́wọ́ yín tẹ̀ ń wá ká. Ẹ wá ń fara yín ní tẹ̀tẹ̀, mo fẹ́ kí wọ́n náà wo fídíò tí mo fẹ́ fi wọ̀nyí. Tẹ́ ẹ bá tiẹ̀ support Peter Obi, kò sẹ́ni tó fẹ́ mú yín. Ṣùgbọ́n yìí kan iná lẹ support Bola Ahmed Tinubu tẹ́lẹ̀ wà lẹ́yìn Jagaban. Tẹ́ ẹ mú Jagaban wọnú gbalẹ̀, gbódù gbogbo ẹ̀, tẹ́ ẹ mú Jagaban káàkiri, tẹ́ ẹ mú tọ́ọ̀lù gbogbo bí tágbára wà. Ṣùgbọ́n gbà tó dórí ipò tán, tó jẹ ju yín, ó lè mọ̀ báàkì ẹ̀, tí Tinubu náà ṣèyàn gidi mọ́, tó náà jẹ ju yín, ikú Fúnṣọ́ Williams. Gbogbo yín lè mọ̀ wà láyé ń gbà Fúnṣọ́ Williams. Àbí Bola Ahmed Tinubu kọ́ ló fẹ́ jẹ́ ń gbà náà ti Fúnṣọ́, tí gbogbo àwọn nǹkan ibi ṣẹlẹ̀. Gbogbo yín ẹ dákẹ́ mínímíní. Ṣé bí wọ́n ṣe ń pààyàn ní ilẹ̀ wa yẹn, ó tẹ́ yín lọ́rùn. Bọ́n ṣe ń ṣe rádaràda, ọ̀rọ̀ lórí owó, ọ̀rọ̀ lórí bóúnjẹ ṣe wọ́n, bọ́n ṣe ti bọ́dà, ẹ̀yin ò jáde. Ẹ wá wò pé Peter Obi ló lè gba Nàìjíríà sílẹ̀ nínú ewu. And I'm very sure wípé bàbá ẹ̀yin fúnra yín gan mọ̀ pé Nàìjíríà ò lè function. Ẹ̀yin gan bàbá Adébánjọ ni mò ń bá wí lọ́wọ́ yìí, mo mọ̀ pé ẹ̀yin gan mọ̀ pé Nàìjíríà ò lè nítumọ̀. Torí tó bá yẹ pé Nàìjíríà máa nítumọ̀, ó yẹ kó ti nítumọ̀ sẹ́yìn. Àǹdé tó bá tiẹ̀ tí Ọlọ́run bá tiẹ̀ wá wò pé tó bá yẹ pé Peter Obi ló tiẹ̀ wá máa tún Nàìjíríà ṣe lójú àwọn yìí. Àwọn ìkòkò méjì yìí, ìyẹn Àtífù àti Tinubu, àwọn méjèèjì, àwọn Jagarodi, Jagabutu yìí àti Àtifulẹ́sàn yìí. Àtífù yìí olè tó kówó gbowó poyin tó kówó náà yìí tí ò jẹ́ kẹ́ rí náà lò, tó kó tó lọ rẹ́ra lé sí Dubai. Sáwọn ẹ̀hànlẹ̀ méjì, ṣé wọ́n jẹ́ kí Peter Obi rí ayé ṣe? Ṣé wọ́n jẹ́ kó rí ìjọba yẹn lò? Ṣé wọ́n jẹ́ kó rí lò? Ẹ mọ́ gbàgbé pé Peter Obi náà ti jẹ́ gọ́vnọ̀. Gbogbo tó dẹ̀ yẹ kó ṣe kọ́ ló ṣe. Ẹ̀yin bàbá ẹ̀ tẹ́ bá wá lọ ṣubú, tẹ́ ẹ rẹ́ lulẹ̀ bẹ́ẹ̀ ṣe ń ṣe nǹkan. Leader of Afenifere is obedient. Leader of Afenifere is here. Baba, leader of Afenifere here. Baba, no put our camera now, come on. Leader of Afenifere here. Leader of Afenifere is here. The leader of Afenifere is obedient. Afenifere is the leader. This is the leader of Afenifere, yeah. Look at him here, yeah, this is the leader. Tí ẹ bá wá lọ rẹ́ lulẹ̀, tí ẹ ṣubú, bàbá Adébánjọ, ẹ wo bọ́n ṣe ń fà yín ní tẹ̀tẹ̀ bí ọmọ tuntun. Tẹ́ ẹ bá wá rẹ́ gbálẹ̀, tẹ́ ẹ nà mọ́lẹ̀, tẹ́ ẹ ṣubú, ó mà parí fún yín, wọ́n á fi eru fún eru, wọ́n á fi yẹ̀pẹ̀ fún yẹ̀pẹ̀ kọ́ nìyẹn. Ṣé bó yẹ kí Peter Obi wá bá yín nílé ni? Kẹ́ ẹ dẹ̀ ṣàdúrà fún bẹ́ẹ̀ bá fẹ́ ṣàdúrà fún, tó bá wù ilẹ̀ lè support. Kò wá bá yín nílé, ẹ wá gbéra yín láti yàn níyàn lé yín, ẹ gbalẹ̀ wọn lọ, ẹ lẹ́ ń lọ support Peter Obi. Ẹ wò kẹ́ ẹ tó gun òkè, ẹ ronú ọjọ́ alẹ́ yín. Àwọn ọmọ yín ń kígbe, àwọn ọmọ yín ń pò rárá fún ẹkún, ebi ìyà. Ẹ dẹ̀ mógun tó ti wọlé. Ṣẹ́yìn wá rò pé Peter Obi ló lè gbà yín kúrò nínú ewu tó ń wà ẹ̀ tó ń bọ̀ ẹ̀. Tí Peter Obi gan bá ní mission àti gbà yín, àwọn ẹ̀hàn náà, Tiger àti Lion bọ́dílọ́mù tó dúró yìí. Tiger ànọ́ọ̀tì ilẹ̀ Haúsá tó ran júlẹ̀ yìí àti kìnìún bọ́dílọ́mù, Tiger àti Lion tó ran múlẹ̀ fún yín. Tán fẹ́ bù yín jẹ. Àwọn èèyàn ṣé wọ́n jẹ́ kí Peter Obi gan ṣe? Ẹ wá ronú pé ẹ ti dàgbà. Díẹ̀ ló kù fún yín tẹ́ ẹ máa lọ. Díẹ̀ ló kù fún yín tẹ́ ẹ máa lọ. Bíntín ló kù fún yín tẹ́ ẹ máa bá ti yín lọ. Ẹ wo bọ́n ṣe ń fà yín bí tẹ̀tẹ̀ tó bá pẹ́ bóyá nìṣẹ́ ẹ̀ tí ẹ̀ nílé jáde mọ́ ẹ̀ nílé dìde mọ́. Ẹ wo bọ́n ṣe ń fà yín bí ọmọ tuntun tó fẹ́ gòkè. Peter Obi ò lè wá bá yín nílé. Ṣé Peter Obi lè ní arúgbó bíi tiyín kó wá ní kó wá bá níbi tó wà? Ẹ wá wò pé torí pé ẹ fẹ́ support Peter Obi. Ẹ bá dúró sílé tó bá wù ilẹ̀ lè support. You are free to support anybody. But why can't you stay at your home? So Peter Obi can come there and you will pray for him. Àbí bó lè ṣe sọ lélẹ̀ yìnbó, ẹ máa wọ́ yìnbó yín ká mi ò gbé ìbò. You can pray for him. Ẹ wá stress ara rẹ tó bá lọ nà mọ́lẹ̀ nísìnyí kọ́, wọ́n kàn fi eru fún eru, wọ́n fi yẹ̀pẹ̀ fún yẹ̀pẹ̀ ló bá tán ẹni rẹ lọ́nu. Tó bó ṣe ṣe bí ọmọdé tán ṣẹ̀ṣẹ̀ ń fa tẹ́tẹ́ bí ìgbà tọmọ mi fẹ́ kó fẹ́ rìn. Tó ń gbẹ́sẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan.
ẹ̀yin bàbá yóò wá ronú ọjọ́ alẹ́ yín jàjà ilẹ̀ ẹ ti wò pé wọn ò ní fún yín lómìnira ìjọba ò ṣe bá jà ìjọba ò ṣe bá jà tí gbogbo orú ẹ̀yin bàbá yìí náà bá sọ̀pọ́ọ̀tì tí gbogbo yín fi ohùn ṣọ̀kan tí ẹ sọ̀pọ́ọ̀tì nàìjíríà yẹn máa pín ni gbogbo yín máa ń dákẹ́ ibùgbọ́ kí nàìjíríà gan tó bàjẹ́ débi tó délé ní ìjẹkújẹ tí gbogbo yín máa ń wáká torí pé ẹ fẹ́ kán máa fún yín ẹ fẹ́ kán máa fún yín ọmọ tí ò bá wá gbọ́ràn sí yín lẹ́nu mọ́ á dọ̀tá yín gba Tinubu ò gbọ́ tí yín mọ́kọ́ ló dọ̀tá yín ni àmọ́ sí bẹ́yìn náà lẹ gbede bẹ́ẹ̀ bẹ́yìn lẹ support ẹ lẹ fún full support ẹ yànkè fún sọ Williams dànù kí Tinubu lè débẹ̀ òun náà wá débẹ̀ tó wá jẹ ju yín Ọlọ́run ń bọ̀ fún gbogbo yín